Ní báyìí òkú bàbá Olofaana náà ni wọ́n ti gbé wọ́n sínú ayẹyẹ ìkẹyìn náà ni wọ́n ṣe fún bàbá Adédèjì Adérẹ̀mí Olofaana tó jẹ́ àgbà òṣèré tíátà ti Yorùbá. Òun náà ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ ní ilé wọn tí ó wà ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nílànà ti Mùsùlùmí náà ni wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn ìsìnkú bàbá Adédèjì Adérẹ̀mí tí gbogbo ènìyàn mọ̀ sí Olofaana. Ìkànnì tí ẹ wà náà ni ìkànnì BBC News Yorùbá. Ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni a kalẹ̀ sí lénìí bí wọ́n ti ṣe ayẹyẹ ìkẹyìn fún ògbóǹtarìgì òṣèré tíátà ti Yorùbá tí gbogbo èèyàn mọ̀ sí Olofaana. Bàbá ní oore ọ̀fẹ́ láti lo 73 years ní ayé. Ẹni tí ẹ̀ ń wò náà ni ara ọ̀kan lára àwọn ọmọ wọn náà ni ilẹ̀ ń wò lójú òwúrọ̀ yẹn yìí. Kí máa ṣe lẹ́lẹ́ bá mi ẹjọ́ àfáà ẹ̀lẹ́ mo dání kábà tí ẹ máa wọ ẹni sùúrù náà máa ẹ ṣáà ní sùúrù ẹni sùúrù. Ọ̀pọ̀lọpọ̀ èrò náà ni ó wá síbi ìsìnkú bàbá Olofaana.
ní sùúrù bí ó ṣe báyìí. Kọ́kọ́ gbé ọkọ̀ kò lè kúrò bẹ́ẹ̀. Wọ́n ti ń fi eérú fún eérú, ekuru fún ekuru àti iyẹ̀pẹ̀ fún iyẹ̀pẹ̀ báyìí tí àwọn ọmọ sì ń ṣe lọ́wọ́ níbi ìsìnkú bàbá Olofaana. Ọ̀pọ̀lọpọ̀ èrò ni ó wà níbi ìsìnkú bàbá Adédèjì Adérẹ̀mí tí gbogbo ènìyàn sí ògbóǹtarìgì olóṣèré Olofaana. Ìkànnì tí ẹ wà náà ní ìkànnì BBC News Yorùbá. Ìlú tí a kalẹ̀ sí náà ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ibi tí wọ́n ti ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá Olofaana. Oyè tí bàbá jẹ ní ìlú Ẹdẹ náà ni má jẹ́ kó bàjẹ́ ti ìlú Ẹdẹ, tí bàbá sì jẹ́ kan lára àwọn olóyè pàtàkì ní ìlú Ẹdẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà. God bless you, sir. Ẹ ṣé àdúgbò sir. Afọyín sir. Bámi dárúkọ yín. Orúkọ mi ni Ọ̀túnba Ayọ̀bámi Ọlábíyì, the National General Secretary, PAMPAN, Nigeria and Overseas. Ilẹ̀ lè sọ nípa bàbá wa Olofaana. Bàbá wa Adérẹ̀mí Adédèjì Olofaana jẹ́ ògúnnágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèré ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé. Bí a ṣe ń sọ yìí, ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àpáta fún ẹgbẹ́ ni, tó jẹ́ pé àyè tí wọ́n filẹ̀ tó ṣòfò yìí ó le díẹ̀ láti rí ẹni tí a sọ pé kó wá pìlẹ̀ irú ipò bẹ́ẹ̀. Ṣùgbọ́n a gbà yìí pé Ọlọ́run ló fún wa, Ọlọ́run náà ló gbà lọ́wọ́ wa. Orúkọ mi ni Ọ̀túnba Ayọ̀bámi Ọlábíyì. Ẹ ṣé. Thank you. Ẹ ti rí ọ̀pọ̀ èrò níbi ìsìnkú bàbá Adédèjì Adérẹ̀mí tí gbogbo ènìyàn mọ̀ sí Olofaana. Ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni Ọmọọba Ayọ̀ Ọládàpọ̀. Báwo lẹ ṣe jẹ́? Mo jẹ́ National Director of Finance fún ẹgbẹ́ TAMPAN, ìyẹn Theatre Art and Motion Picture Practitioners Association of Nigeria, TAMPAN. Kí lẹ lè bá wa sọ nípa ìgbé ayé bàbá Olofaana nígbà tí wọ́n wà láyé? Ìgbé ayé bàbá dà, a bí bàbá ní oṣù karùn-ún ọdún 1950.
wọ́n dẹ̀ lò 71 years láyé. Wọ́n kọ́kọ́ ṣe iṣẹ́ carpenter kó rí tó gbé wọn dé ìdí iṣẹ́ tíátà. Ní 1972 ni wọ́n dá Olofaana Theatre Group sílẹ̀ pẹ̀lú àwọn sòǹgbàsòǹgbà tí wọ́n wà ní ìlú Ìbàdàn ní ọdún yẹn lọ́hùn, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe eré orí ìtàgé fún NTV, a pè ní NTV ńgbà yẹn, kò tí ì di NTA, kó tó di wípé wọ́n wá padà bẹ̀rẹ̀ sí ṣe eré orí tẹlifíṣàn. Ṣùgbọ́n nígbà tí eré sinimá dé, àwọn tún jẹ́ ọ̀kan gbòógì ní gbogbo ìgbà yẹn kí a tó bẹ̀rẹ̀ sí ṣe fíìmù àgbéléwò. Wọ́n ṣe dáadáa nínú ẹgbẹ́, wọ́n jẹ́ èèyàn dáadáa, wọ́n jẹ́ ẹni tó kóni mọ́ra. Wọ́n ti fi ìgbà kan jẹ́ vice president ẹgbẹ́ ANTP nígbà tí à ń ṣe ANTP nígbà yẹn, àwọn ni vice president South. Ṣùgbọ́n nígbà tí a dá Tampa ńlẹ̀, wọ́n jẹ́ ọ̀kan nínú national leader tá a ní, wọ́n dẹ̀ jẹ́ èèyàn dáadáa, wọ́n kóni mọ́ra. Mo rántí ìgbà tí mo wà gẹ́gẹ́ bí secretary ANTP ní Ọ̀ṣun State ńgbà yẹn, tí àwa tá a jẹ́ National Executive Council, ìgbẹ́mìnà mi, èmi àti treasurer tá a bá lọ Ìbàdàn látọ̀ṣun pé a fẹ́ lọ ṣeré, pé a fẹ́ lọ ṣe meeting. Tí a bá ti ń parí meeting ni bàbá ó ti sọ fún wa wípé ilé àwọn là fẹ́ lọ sùn, gbogbo àwa tá a wá látọ̀ṣun. Àtọjú ọ̀nà ni wọ́n ti máa pe ìyàwó wọn wípé àwọn ti lálejò. Tí ó bá sí nǹkan kan lé dàbí alára, wọ́n yà lọ́jà, wọ́n rà dání tá a fi jọ máa lọ. A lè wà ń bẹ̀ fún ọjọ́ méjì, wọ́n sì máa ń tọ́jú wa tí wọ́n á ṣe dáadáa. So mo rí bàbá yẹn gẹ́gẹ́ bí ẹnìkan tí ó jẹ́ èèyàn dáadáa. Mo sì láìkì bí wọ́n ṣe ń ṣe nígbà ayé wọn. Ṣùgbọ́n a fẹ́ ọ, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ọ jù wá lọ. Kò sí ní tá a lè ṣe. Orúkọ mi ni Ọmọọba Ayọ̀ Ọládàpọ̀, the National Director of Finance, Theatre Art and Motion Picture Producers Association of Nigeria, Tampan. Thank you. Ọ̀rọ̀ náà ti gbọ́ lẹ́ra àwọn òṣèré, àgbà òṣèré tí ó wà ní bí òṣèré tíátà ti Yorùbá.